I'm very busy, you know that. Mo busy gan mo. Mo ṣe wà site ni mo wà. Mo wá check bí wọ́n ṣe ń ṣiṣẹ́ àti bí wọ́n bá ṣe dé. You know? Please, I will have to call you back. I will have to call you back. All right. Tatun lele báyìí. Hello? Hello. Eh? But Daddy. Daddy. Sorry. Oh, Annie? Daddy. Annie? Is that you? Hello, who are you? Who are you? Who are you? What happened with my daughter? ọ̀nà mi ti jìn gan o. Yeah. So nídìí ẹ̀mí ọmọ ẹni àdúrà kó wa. Okay. 20 million. 20 million. Ibo ni kí ti wá bá yín? Ní sọ̀lú tí mo wà. Okay. All right. Ó bẹ́tà. Hey, Copper. Edu. Ó wá rí. Ṣé ìbẹ̀rẹ̀ tí mo wà tí mo ti bá jù kò báwọn guys kò tó kidnap ọmọ kan. Ọmọ kékeré dẹ̀ lọmọ yẹn. Mi bá ti wá tákùn kí n fojú wọn bọ̀. Ìbọn wà lọ́wọ́ wọn. Mo dẹ̀ rò pé gọ́ọ̀mẹ̀ntì lẹ́yìn ìjọba ní ló jẹ́ kí wá bá yín. Kọ́pà ní nínú ìtọ́. Wọ́n mi ò ní ṣe jagunjagun. Mo kàn wá sáàbù ilé bàbá mi ni. Mo kàn ṣé bẹ́ẹ̀ ní vigilante nù ni? A ní. Oya. Afa, calm down now. Oya. Tún bàtà mi ṣe farabalẹ̀. Oya máa dùn. Báwo ni? Ṣé mo dúpẹ́ o. Ó wà lọ́wọ́ ẹ̀ sìn. Eléyìí kò sí nǹkan àìmọye rẹ̀ adúpẹ́dé ètì ń balẹ̀. Àìmọye oríjàgídíjàgan ni kò lè dùn lọ títí. Ẹ kú kalẹ̀. Mama. Ẹ kú kalẹ̀. Ẹ ṣé gan mama. Bó wà ní mo ní ṣe máa yẹra mí níra. Kẹ́ ẹ tẹ̀ mú nǹkan. Ọ̀dà omi ni. Ẹ ṣeun. Ẹ ṣeun, ẹ kú jókòó. Ẹ ṣeun adúpẹ́. Ẹ ṣeun. Mọ́mì àti dáàdì ẹ ṣé mo dúpẹ́ gan. Mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run á dẹ̀ bá mi dúpẹ́ fún yín. Téèyàn wá kọ́ wọn yín dáadáa kò lè ṣerú oore yẹn tó ṣe fún mi. Mi rò pé ẹ understand mi nísìn. Ká dúpẹ́ pé ẹ̀yin kọ́ ọmọ yín. Torí tí ò bá ń ṣe tiẹ̀, ogún náà kan ṣoṣo tí mo ní lélẹ́yìí. Wàá dúpẹ́ fọlọ́run lo ọmọ yín fún mi. Mo dúpẹ́ púpọ̀. Ṣé rí kó ṣe tówó tí àwọn idiot yẹn béèrè lọ́wọ́ mi ní mi lè fún wọn. Owó yẹn bẹ̀. Okay. But tá bá fún wọn lówó tán sometimes wọ́n lè change ọ̀rọ̀ kan ṣọmọ báṣabàṣá kan gbowó kan tiẹ̀ pọ́nmọ́ fólúwà ẹ̀. You understand mi? Bọ̀ ká dúpẹ́ fọlọ́run pé Ọlọ́run lo ọmọ yín fún mi. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ lẹ́ẹ̀kan sí. Dáàdì ẹ ṣé mo dúpẹ́. Mo sọ fún yín mo ìwà ìmú lọ sí Àbújá ni. Àbújá ni mò ń lọ báyìí torí mo jẹ́ nǹkan tí ò kí ń ráyè rárá ṣùgbọ́n mo gbọ́dọ̀ fi ẹ̀mí ìmoore hàn kí jẹ́ kẹ́ ẹ mọ̀ pé oore lọmọdé ìṣe fún mi. Ṣé ń get mi? So mo ti ní lọ́kàn pé mo fẹ́ ṣoore fọ́mọ mi
mo fẹ́ fẹ̀mí ìmórí hàn sóhun gangan so that she can continue the good work. ọmọ yín ni. Get so èmi àti bọ̀dá kọ́pà àti sọ̀rọ̀ má ṣètò 10 million naira fún wọn kó bá mi kó 10 million naira fún. kò tún nílò owó 10 million naira ni kò nílò ẹ̀ ń kó fún kọ́pà bí mo lákàntì uba ń bẹ̀. èmi mo lọ mọ kì í ṣe kọ́pà ló bá ń lọ mọ àbí ewu làbúrò gbé gbá. Daddy ẹ máa wọ̀ọ́rì tó bá dọ́dọ̀ kọ́pà ó máa dọ́dọ̀ yín náà because lawyer mi ti wà involve ó máa send 10 million naira yẹn sí lawyer ó máa dọ́dọ̀ mọ́ yín ó máa dọ́dọ̀ yín. àyín pínwó kiri mọ́ fa ṣáájú. Fọkànbalẹ̀ kò ní jí ṣẹ́gẹ́ẹ̀tì mo really appreciate my dear God bless you ó ṣé mo dúpẹ́ o ó ṣé mo dúpẹ́ ọmọ mi náà dẹ̀ dúpẹ́ àbí. God bless you. Daddy ẹ má bínú mo sọ fún yín pé mo lọ sí Abuja mo ní láti tètè máa lọ sí airport. ẹni tí ẹ mú nǹkan. Daddy ẹ má wọrí bá dọjọ́ mi àmàmà mú. kò tọ́ bẹ́ẹ̀ tí ń wo ọlọ́run mo bùkún yín. ẹ ṣé ń gàn sá. ẹ ṣé mo dúpẹ́ o. ṣe bí ẹ ṣe máa ń tẹ́ ẹ mọ́ lóore ẹ ní ṣìṣe o. àbùdó dúpẹ́. ọmọ mi kárí sí kẹtẹ. bàbá ẹ wọlé. ẹ ṣeun o. Yes sir. ẹ ṣé mo dúpẹ́ púpọ̀. ẹ ṣé gan thank you. ọlọ́run ó sọ yín. ẹ̀yin ló yẹ ká kí torí ẹ̀yin lẹ ṣì wá lórí. God bless you and God bless Nigeria. Amen. ẹ ṣé gan. àdúpẹ́ o. mo dúpẹ́ àṣọmọ ni ó là mí àṣọmọ ni ó là mí. àṣé n kó padà rẹ́rìn ayọ̀ lórí rẹ̀ mo sì ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ n tó jẹ́ ń fẹ́ ọ ni wọ́n ní ọmọ tí ẹ̀yà bá bí ẹ̀yà ni ó jọ èmi ti gbọ́ pé ọmọ ni ó là mí ó sì padà ó sì òmùrẹ́ nkejì ni ó lóòótọ́ n tó jẹ́ ń sọ́nù. báàlẹ̀ mi ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ní jọ níjọ́ kìíní àná ìyá nílẹ̀ jókòó sí tí mò ń wà fún un lórí ìmọ̀rẹ́ ní kejì èmi mo lò ní. ìmọ̀ ìfìdí ńlẹ̀ dákun mọ́ lọ́bẹ̀ mọ́sọ̀ yìí tí wọ́n sọ mọ́ lẹ́yìn yìí tí wọ́n sọ ọmọ adúrún tèmi tún ti ṣe lẹ́yìn rẹ̀ ni torútorú ní gbàdúrà tí mo tún ti jáde tí ti tààrà adúpẹ́ ọmọ mi lélẹ́yìí. lórí 10 million yìí ọmọ bá ṣe yan o. ṣé ti yẹ tí ìdọ́wọ́ obìnrin tí ò tí ìdọ́wọ́ ọ̀nà tí ń sáré ṣe kẹ́ ẹ bẹ́ẹ̀ ti yan ó wá jẹ́ bí ẹran ẹ̀ mọ̀ yanwó yóò jóná mọ́ ọ lọ́wọ́ rọra ṣe o bí tí ó sùn lálẹ́ gan gbúrò yàtọ̀ bó ti wà ń wọ́n fi àjọ ọmọ ní ọmọ lára fún mi o Ọlọ́run mo dúpẹ́ àṣọmọ ni ó là mí ẹ gbọ́ kò sí iye tí mo lè nánú owó ìkòlè tán láyé ẹ̀yìn ẹ̀wọ̀ ìyá yìí mo fẹ́ ọba mú ẹmu rágólíṣì ńlá méjì ní ọba mú wá dákun kí n á ṣètò bí n ti wú pípalẹ̀ láàrin ìṣẹ́jú aya mo kọ mi.